tó ẹ káàbọ̀ sí orílẹ̀-èdè wa o, gbogbo ọmọ Yorùbá lápapọ̀ nílé lóko lọ́nà lẹ́yìn odi. Mo kí yín wípé etí tẹ́ ẹ fi ń gbọ́ wa kò mà ní di, bákan náà ojú tẹ́ ẹ fi ń rí wa o kò mà ní fọ́ lọ́la àṣedùà. Àwa la ó máa wá, ẹ̀yin náà la ó máa bá o. Ikú báyìí kò ní wá gbéṣe o, àmì àṣẹ. Ikú kò ní wá gbéṣe o. Mo ní kí n sáré gbé yín débẹ̀ ni o. Odùduwà versus Northern Part, Yorùbá ìtẹ́sìkìrì ni Yorùbá máa dá dúró tí mílítírì bá gba ìjọba lọ́wọ́ Tinubu. Ẹ wo, ẹ jẹ́ kí n sáré gbé yín débẹ̀. Mi ti dé o, mo ti dé kí n mú ìròyìn ayọ̀ wá. Ǹjẹ́ ẹ ti gbọ́ pé kí ni? Wípé wọ́n ti fi Yorùbá negotiate, wọ́n ti fẹ́ padà ta Yorùbá nation, wọ́n ti ń fi wá gba owó lẹ̀, Trump ti fi wá negotiate sílẹ̀. Gbogbo ọmọ Yorùbá ẹ̀dí dìde o, gbogbo ọmọ Yorùbá ẹ̀dí dìde o. Ẹ wo gbogbo ọmọ Yorùbá nílé lóko lọ́nà lápapọ̀, ẹ jí gbogbo àwọn Yorùbá campaigners, ẹ wo ẹ jẹ́ ká dìde o. Now wọ́n tún ti dé o, wọ́n ti dé, kódà ó ti ṣẹlẹ̀ báyìí, wọ́n ti fẹ́ fi Yorùbá nation negotiate. Trump ti jókòó, Trump ti fẹ́ fi Yorùbá nation, Trump ti fẹ́ fi negotiate. Ẹ wo, wọ́n ti fẹ́ fi Yorùbá, wọ́n ti fẹ́ fi negotiate o. Mo ní kí n sáré gbé yín débẹ̀ ni o. Wọ́n ti fẹ́ fi Yorùbá negotiate. Ó ga o. Gbogbo ọmọ Yorùbá, gbogbo ajìjàgbara fún Yorùbá nation, gbogbo ẹ̀yin Yorùbá campaigners, ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi, ẹ̀yin gbogbo èèyàn tó jẹ́ gbogbo ọmọ Yorùbá nation, ẹ jáde kẹ́ ẹ wá gbọ́ o. Mo ní kí n sáré fi tó yín létí ni o. Mo wí fún yín ni o. Mo ní gbé yín débẹ̀ wípé wọ́n ti fẹ́ fi Yorùbá ṣe kí ni? Wọ́n ti fẹ́ fi negotiate o. Now ṣé ẹ ti gbọ́ pé wọ́n ti fẹ́ lo movement, wọ́n ti fẹ́ fi halẹ̀ o, wọ́n ti fẹ́ máa lo movement, wọ́n fẹ́ fi máa fi halẹ̀ báyìí. Mo ní gbé yín débẹ̀ ni o. Ibẹ̀ ni ẹni ẹlòmíì ti ń sọ̀rọ̀ pé kò sí nǹkan tó ń jẹ́ Yorùbá nation mọ́, wọ́n ti cancel Yorùbá nation. Irọ́ ni o. Ó yá, ṣé tún fẹ́ gbọ́? Make I shock you. Ṣé rí Yorùbá nation tó sọ pé ti cancel yẹn? Yorùbá nation yẹn ló kù ní group all over 100. Yorùbá nation yẹn ló kù ní group tó jẹ́ pé yes, wọ́n recognize jù. Yorùbá nation ló mọ̀ pé yes, ìlú tó dúró fún Nàìjíríà jù Yorùbá nation ni. So fáfàlẹ́ lómi tó lọ sọ pé níbo kò sí nǹkan tó jẹ́ Yorùbá mọ́. Irọ́ ni o, wọ́n gbé yín mọ́ra ni o. Yorùbá nation yẹn ni wọ́n ti wá fẹ́ fi negotiate báyìí. Yorùbá nation yẹn ló kù o ní group, nítorí pé òun ló ń gbé bàbá Tinubu dúró lórí àga yẹn. Torí bí bẹ́ẹ̀ kọ́, ṣe rí àwọn arábí, wọ́n á ti ṣe ọkọ ìyá wọn. Àwọn arábí wọn á ti ṣe olórí wa. Tí ì bá ṣe Yorùbá nation tí ó wà lórí group tó ń dúró pé sẹ́ 100, Yorùbá group ni o 100. Bí ì bá ṣe bẹ́ẹ̀, Trump máa ti bọ́ sórí ipò, Trump máa ti tako ní sí nǹkan tó ń jẹ́ wẹ́wẹ́ Nàìjíríà mọ́ rárá. There won't be anything like one Nigeria anymore, because Yorùbá nation yẹn ni wọ́n ṣì ń recognize. Fún àǹfààní ìwọ tó ti darapọ̀ mọ́ Yorùbá nation, tètè gbé bọ́dì ẹ o, lọ máa tẹ̀ sójú ẹ̀, nítorí pé kí ni? Yorùbá nation ló ṣe kókó. Òmìnira ilẹ̀ Yorùbá, òun ló jẹ wá lógún, yálà nílé lóko lọ́nà lẹ́yìn odi. Ẹ jẹ́ kó máa yáwó èèyàn pé Yorùbá nation òun la fẹ́. Yorùbá nation ló lè ṣe. Yorùbá nation ní ọ̀nà àbáyọ. Bẹ́ẹ̀ ni o. Now wọ́n ti kóra wọn jọ o, wọ́n ti wá sọ̀rọ̀, wọ́n ti kóra wọn jọ wípé tí àwọn Northern bá fi tipátipá gba ìjọba fún àwọn ológun, tí àwọn ológun yìí tá ń sọ yìí tí wọ́n dẹ̀ take over orílẹ̀-èdè, tó dẹ̀ jẹ́ pé wọ́n lé bàbá Tinubu kúrò ńbẹ̀ o. Èmi kọ́ mo sọ o. Wọ́n sọ pé tí àwọn ológun bá take over, tí wọ́n bá lé bàbá Tinubu kúrò ní orí oyè. Wọ́n ní kí nìdí tó fẹ́ fi lé bàbá Tinubu kúrò lórí oyè o. Wọ́n ní because of poor performance. What a pity. Oh my shit, oh my God. Wọ́n ní torí ìdí èyí ni o, wọ́n fẹ́ fi pé tí wọ́n bá padà fi ẹ̀sùn yìí lé bàbá Tinubu kúrò ní orí oyè o, wípé lílọ
lẹ́ ń lọ o tó bá ti lè fi poor performance tó ti fi lé bàbá Tinubu burúkú lè wọ́n ní nílọ là ń lọ a jẹ́ pé a ṣe one Nigeria mọ́ nìyẹn o a jẹ́ pé there won't be anything like one Nigeria mọ́ o kò ní sí ẹ̀yà kankan mọ́ kò ní sí nǹkan tí wọ́n fẹ́ fi máa halẹ̀ mọ́ àwọn Nathan mọ́ o ìyẹn àwọn Nathan kò sí nǹkan tó fẹ́ fi máa halẹ̀ mọ́ ọmọ o nígbà tí wọ́n bá ti lọ lé bàbá Tinubu tí àwọn ológun ti gba ìjọba mo sọ fún yín mo ní gbé yín débẹ̀ tó bá tiẹ̀ fẹ́ máa fi máa halẹ̀ mọ́ àwọn Nathan kò sí nǹkan tó fẹ́ fi máa halẹ̀ mọ́ àsùnwọ̀n Nàìjíríà mọ́ nítorí Yorùbá nation yìí ni wọ́n fi ṣe kíni ni wọ́n fi antagonize wọn lọ́ fi mú wọn àfi Yorùbá nation ni wọ́n ń lò tọ́dẹ̀ fi jẹ́ pé wọ́n fi mú wọn. bẹ̀ṣẹ̀ mọ̀ pé lọ́wọ́lọ́wọ́ báyìí arábìnrin Fúlàní kan tún jáde wọ́n ó sòtọ̀rọ̀ tó bá jẹ́ pé báyìí arábìnrin Fúlàní yìí ó kàn sáré ó jáde ní o tó dẹ̀ ṣe fídíò tó sọ̀rọ̀ ó ní you see there are 3 set of people that are the Nigerian problems wípé àwọn ẹ̀yà mẹ́ta kan ní ìṣòro tí Nàìjíríà ní àwọn náà ní Northern àti àwọn Haúsá àti àwọn Fúlàní kò tiẹ̀ rò bóyá Fúlàní ni òun she made mention of her own tribe tó jẹ́ mọ̀ sí pé Fúlàní ó ní they are the problem of Nigeria that is why Nigeria is not progressing they don't want Nigeria to progress ó ní àwọn ní ìṣòro wípé wọn ò fẹ́ kí orílẹ̀-èdè Nàìjíríà kó ní ìlọsíwájú ẹ̀yà arábìnrin sọ̀rọ̀ now ó ní tí kò bá ń ṣe bẹ́ẹ̀ ni torí nǹkan táwọn believe ni pé tí kò bá sí àwọn Fúlàní lórí oyè tí ò sí wọn lórí oyè kò tún sí ẹlòmíì tó tún lè ṣe mọ́ believe àwọn ní that's where the problem is they should let everybody go ó ní kó jẹ́ kí oníkálukú lọ lọ́tọ̀ọ̀tọ̀ àti Ìgbò pariwo pé àwọn fẹ́ lọ kọ́ fún wọn ní nǹkan tó ń crave fún nǹkan tó ń fẹ́ Yorùbá náà kọ́ fún wọn ní nǹkan tí wọ́n fẹ́ kó oníkálukú lọ wípé kí àwọn tó àwọn jẹ́ Northern gan káwọn dá dúró káwọn gan dá wà wípé káwọn dá dúró káwọn ṣe ìjọba lórí ara wọn àwọn ò bá dé wá máa pa ara wọn kó kọ́ anybody mọ́ kó ní kálukú dúró pé káwọn dá dúró if we kill ourselves that is our business nǹkan tárábìnrin sọ ni ẹ wo ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi ẹ wo Yorùbá nation la fẹ́ òmìnira ilẹ̀ Yorùbá òun ló ṣe kókó nílé lóko lọ́nà lẹ́yìn odi yálà níbikíbi tẹ́ bá wà Yorùbá nation la fẹ́ o ẹ wò ẹ máa bá wa kọ sí comment section bá mi comment ẹ like ẹ tẹ̀ sójú ẹ jẹ́ kó yí àwọn èèyàn wípé Yorùbá nation ni ẹ jẹ́ ká sáré ka àwọn àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn méjì kan bẹ́ẹ̀ ni àṣé òótọ́ wà lẹ́nu nǹkan tí arábìnrin yìí sọ ẹ jẹ́ kí oníkálukú lọ bẹ́ẹ̀ ni ẹ jẹ́ kó oníkálukú lọ lọ́tọ̀ọ̀tọ̀ Yorùbá nation la fẹ́ bẹ́ẹ̀ ni Yorùbá nation la fẹ́ no retreat no surrender ọ̀kan tún rèé o tó ní so ẹ ti ẹ̀ mọ òótọ́ yìí ẹ dẹ̀ ṣì ń dá wa dúró bẹ́ẹ̀ ni wọ́n mọ òótọ́ wọn ṣì ń dá wa dúró ni ẹ wo a ò gbọ́ nǹkan kan mọ́ Yorùbá nation òun ló lè ṣe ẹ wọ ẹ̀yin ìyá mi bàbá mi Yorùbá nation ló lè fi ṣe o nílé lóko lọ́nà lẹ́yìn odi ẹ máa bá mi jẹ́ kó yé wọn èèyàn pé Yorùbá nation la fẹ́ la fi ń fẹ́ àsìkò ìdágbére pé God bless Yorùbá nation ẹ wo ìyá mi ẹ̀yin bàbá ẹ jẹ́ kó máa kọ sí comment section pé Yorùbá nation ni a fẹ́ o we want to regain our freedom.